A máa kú dédé àsìkò yìí, a kú ìsinmi òpin ọ̀sẹ̀, a kú kó lè dá lágbára Ọlọ́run ọba, Ọlọ́run ní fi èyí ṣe òpin ìsinmi fún gbogbo wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV lónìí ti ṣọjọ́ Sátidé ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ní oníròyìn. Síwájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Ènìyàn kan rèé ẹni ọdún 26, arábìnrin eléyìí tí wọ́n ti wọ́ tuurutu lọ sílé ẹjọ́ o látàrí pé ó ṣe ọ̀kan léṣe nínú àwọn òṣìṣẹ́ oníṣẹ́ mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ KWARA ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi tó fi mọ́ àwọn ajínigbé o àti àwọn tó jí adájọ́ ilé ẹjọ́ mágísírèètì kan gbé nínú ọdún yìí. Àwọn òṣìṣẹ́ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó Lasema ti ṣe àwárí òkú ènìyàn kan nínú Ile Alaja Meje èyí tó dàwó ní Banana Island Ikoyi ní ìpínlẹ̀ Èkó. Gbajúgbajà ọmọbìnrin orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń kọrin tàkasùfèé ni Tiwa Savage lórí kó yọ o kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi ajínigbé nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Lákòótán nínú kókó ìròyìn wa, ọkọ eléyìí tó ń ṣe bí abo tó múra bí obìnrin eyín BOBRISKY ló sọ wípé wọ́n dá òun padà, wọ́n yan òun bẹ́ẹ̀ yíyan jìgá ní kúrò ní orílẹ̀-èdè Dubai padà sí Nàìjíríà nígbà tóun lọ síbẹ̀. Ìròyìn tẹ́ láǹfààní àti fi búrẹ́dì jọbẹ kíkì rẹ̀ rèé, tá a bá lọ tí a bá padà dé ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ KWARA ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi alọ́kólóhùn kígbe àwọn tó ń da àlàáfíà ìlú láàmú àti àwọn ajínigbé èyí tó tó 23 lánàá lólúléeṣẹ́ wọn èyí tó wà ní ìlú Ìlọrin tí ṣe olúlu ìpínlẹ̀ KWARA. Níbi àṣàfihàn àwọn oníṣẹ́ ibi yìí fún aráyé o, alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ KWARA ọ̀gbẹ́ni Paul Ọ̀dàmà ṣe lálàyé o wípé olúléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ni ó dúpẹ́ gidigidi gan o lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtè àti àwọn Fúlàní fún ìfọwọ́sowọ́pọ̀ wọn lójúnà láti lè dẹ́kun àti kápá àwọn oníṣẹ́ ibi. Ó ní àwọn Fúlàní yìí wọ́n ní àwọn ènìyàn eléyìí tó jẹ́ pé wọ́n mú ètò ààbò lọ́kùnkúndùn tí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọdẹ ìlú tá a mọ̀ sí fìjìláńtè èyí tó fà á kí wọ́n lè máa rí àwọn oníṣẹ́ ibi ọ̀hún mú láwọn kọ̀rọ̀ àti ìloro sí woro èyí tí wọ́n ń sápamọ́ sí. Ọ̀kan eléyìí tó jẹ́ olórí àwọn tí jiyàn gbé ní agbègbè ọ̀kan nílùú KWARA ọ̀gbẹ́ni Abubakar Shehu tí gbogbo èèyàn mọ̀ sí Dógò, òun gan-an ní olórí àwọn tí jiyàn gbé ni o tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ibi ni wọ́n ti ṣe. Wọ́n ní kódà ó lọ́wọ́ nínú bí wọ́n ṣe jí olórí àti ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ májísírèètì kan èyí tí wọ́n jí gbé o nínú oṣù kìíní ọdún tá a wà yìí, arábìnrin Jùmọ̀kẹ́ Bámigbóyè tó jẹ́ ọ̀kan tó sì jẹ́ ìyàwó ajagun fẹ̀yìntì Philophius Bámigbóyè èyí tó jẹ́ pé wọ́n ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní Jùmọ̀kẹ́ Bámigbóyè yìí ní adájọ́ ilé ẹjọ́ májísírèètì èyí tí Dógó pẹ̀lú àwọn olùkú rẹ̀ tí wọ́n jí gbé ní oṣù kìíní ọdún tá a wà yìí ní agbègbè kan tí wọ́n pè ní Ẹyẹ Nkọrin nílùú Ìlọrin, tí ó sì jẹ́ pé wọ́n béèrè òbítíbitì owó kó tó di pé wọ́n fi arábìnrin ọ̀hún sílẹ̀. Lákòótán nínú ọ̀rọ̀ alámòjútó, ó ní ìdúró sí ìbẹ̀rẹ̀ símọ́ ò fẹ́ni ìbò gbódómì. Ó ní má ṣe ni má mọ̀, ẹni tó bá ti ṣe nǹkan tí ò yẹ kó ṣe dandan ni kí ojú rẹ̀ kórè nǹkan tí ò yẹ kó rí. Ó ní lákòótán tí wọ́n bá ti parí ìwádìí àwọn lórí àwọn ọ̀daràn wọ̀nyí, wọ́n ó taari wọn lọ sílé ẹjọ́ láti ṣe ìdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Àjọ eléyìí tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó Lagos State Emergency Management Agency Lasema ni wọ́n ní àwọn tuntun rí òkú ènìyàn kan ṣe báyìí o lábẹ́ Ile Alaja Meje èyí tó dàwó ní Banana Island Ikoyi ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ohun ti jáde látọwọ́ ẹni tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ ìgbòkègbodò ìbárá ìlú sọ̀rọ̀ àti ọgbọ́n inú ọ̀gbẹ́ni Gbénga Ọmọ́tọ̀ṣọ́ lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ ló ń sọ ọ̀rọ̀ akitiyan àti iṣẹ́ èyí tí àjọ Lasema
pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù tí wọ́n ti gùnlé ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ilé ọ̀hún èyí tó ṣẹlẹ̀ ní Banana Island tó ti ṣẹlẹ̀ ní First Avenue Banana Island Ikoyi ní ìpínlẹ̀ Èkó. Ó ní látìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ó ní gbogbo àwọn òṣìṣẹ́ Lasema àwọn ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ àwọn NSCDC àní gbogbo wọn pátá ò ní wọn ò sùn ní wọn ò wò lójúnà láti lè rí pé àwọn ògúlùtù ilé ọ̀hún èyí tó dàwó wọ́n kó wọn láti lè mọ̀ bóyá ènìyàn ṣì wà ní abẹ́ ilé alájà méjì ọ̀hún èyí tó dédé dàwó nínú ọ̀sẹ̀ tá a wà yìí. Ó wá ṣe ìkìlọ̀ ó lẹ́nikẹ́ni yòówù tí ò bá ti ní nǹkan kan ṣe ní agbègbè náà lọ́wọ́ tá a wà yìí kí wọ́n jìnnà sí agbègbè ọ̀hún nítorí wípé àwọn irinṣẹ́ eléyìí tí wọ́n fi ń wú ilẹ̀ àti ilé tó dàwó ọ̀hún láti lè ṣàwárí àwọn ènìyàn tó ṣì wà lábẹ́ ilé ọ̀hún tó dàwó. Ó ní wọn ò ní gbanikẹ́ni láàyè láti súnmọ́ bẹ̀ lọ́wọ́ báyìí. Lákòótán nínú ọ̀rọ̀ alámòjútó ó lóun dúpẹ́ lọ́wọ́ àjọ Lasema fún akitiyan àti gbogbo iṣẹ́ wọn tí wọ́n ń ṣe lọ́sàn-án lóru. Gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà obìnrin tó ń kọrin tàkasùfèé ní Tiwa Savage ní orí tí kò yọ kúrò lọ́wọ́ àwọn ajínigbé èyí tí ò bá jí gbé o láti máa bèrè owó àbí láti fi máa pòrúurú ọkàn rẹ̀ kúrò lọ́wọ́ àwọn ènìyàn mú lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí nílùú Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde látọwọ́ ọ̀kan nínú àwọn tó ń bá Tiwa Savage ṣiṣẹ́ o. Wọ́n ní nínú ọ̀sẹ̀ tá a wà yìí làwọn ajínigbé kan eléyìí tó jẹ́ pé wọ́n ti ń ṣọ́ Savage fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ sẹ́yìn kó tó di pé wọ́n fẹ́ gbé iṣẹ́ ọ̀hún jáde ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí, ṣùgbọ́n tí àkàrà wọn tó tú sí epo táṣìírí tú o èyí tó fà á kí wọ́n fi ọwọ́ òfin mú àwọn oníṣẹ́ ibi ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde lánàá ọ̀kan nínú àwọn akọ̀ròyìn Kẹ́mi Olúnlọ́yọ̀ òun náà kò ṣàìsọ ọ̀rọ̀ ọ̀hún o. Ó ní àwáwí kan ò sí o ohun tí ò bá lè kò wá ọ̀bẹ rárá. Ó ní dẹ́rẹ́bà wa ọkọ̀ tí ń wa Savage tó ṣẹ̀ṣẹ̀ gbà yìí òun gangan nígi lẹ́yìn ọgbà eléyìí tó jẹ́ pé egungun tó sápamọ́ sínú òkùnkùn tó ń ṣiṣẹ́ ibi nínú ìmọ́lẹ̀. Wọ́n lóun gangan ní ọ̀kan nínú àwọn ògbóǹtarìgì èyí tó ń bẹ lẹ́yìn iṣẹ́ ibi ọ̀hún èyí tó wáyé kó tó di pé orí kó Savage yọ o. Ó ní ní báyìí tí ọ̀rọ̀ ti wá rí bẹ́ẹ̀ o ó ní kí iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù kí wọ́n ṣe ìwádìí dáadáa lórí dẹ́rẹ́bà Savage tuntun tó ṣẹ̀ gbà èyí tó jẹ́ pé ìrìnàjò rẹ̀ mú ìfura dání lórí bí orí ṣe kó Savage yọ kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Wọ́n ní dẹ́rẹ́bà rẹ̀ yìí gan òun ló fún gbogbo àwọn ajínigbé ọ̀hún ní gbogbo ìlànà eléyìí tí wọ́n gbà láti jí Savage ṣùgbọ́n tí orí kó Tiwa Savage yọ kúrò lọ́wọ́ iṣẹ́ ibi ọ̀hún. Ní báyìí o wọ́n ní ìwádìí tí ń lọ láti lè mọ̀ bí ọ̀rọ̀ ṣe lọ sí. Lákòótán nínú ìròyìn wa fún tèmi gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà akọ tí ń ṣe bí abo òní eyín Oku Eyan Idris Ọláréwájú tí gbogbo èèyàn mọ̀ sí BOBRISKY Mama of Lagos òun mà ló ti ṣàlàyé o ohun tí ojú rẹ̀ rí ní orílẹ̀-èdè United Arab Emirates lásìkò tó lọ sí orílẹ̀-èdè ọ̀hún. Ó ní ní gẹ́rẹ́ tóun dé orílẹ̀-èdè Dubai bóun ti ń sọ̀kalẹ̀ ní pápákọ̀ òfurufú orílẹ̀-èdè ọ̀hún ni wọ́n he òun bí ẹni he ìpín lára ọ̀gẹ̀dẹ̀ wípé kóun ó padà sí orílẹ̀-èdè Nàìjíríà òfin orílẹ̀-èdè wọn kò gbà kí akọ kó máa ṣe bí abo. Ó ní béèyàn bá jẹ́ ìṣàkálá kó jẹ́ ìṣàkálá béèyàn ó bá sì jẹ́ ìṣòkò kó jẹ́ ìṣòkòlò. Wọ́n ní èwo ìṣàkálá ìṣòkòlò òwe tí BOBRISKY ni wọ́n pa fún òun rèé ní orílẹ̀-èdè Dubai. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọ̀hún lásìkò tó ń farahàn lórí ètò kan eléyìí tó kẹ́ Mákewá tó ṣe fún o. Níbẹ̀ ló ti sọ ohun tójú rẹ̀ rí o. Ó ní kì í ṣe ìgbà àkọ́kọ́ ìgbà ìkejì rẹ̀ àbí ẹ̀kẹta tóun ó lọ sí orílẹ̀-èdè Dubai. Ó láàmú ṣùgbọ́n èyí tóun lọ gbẹ̀yìn yìí ó ní ó bu òun lọ́wọ́ ó sì jẹ́ nǹkan tó ti òun lójú o pẹ̀lú bí wọ́n ṣe wọ́ òun tuurutu ńlẹ̀ tí wọ́n bìkítà tí wọ́n sì náání wípé ènìyàn ẹlẹ́ran ara bíi tiwọn lòún jẹ́ o. Ó ní àkíyèsí kan tóun tó wá rí ni wípé ó ṣeé ṣe látàrí wípé ìrìn àjò ọ̀hún tó gbé òun lọ sí orílẹ̀-èdè Dubai ọjọ́ Jímọ̀ ló bọ́ sí. Ó ní kẹsì máa wò ó orílẹ̀-èdè Dubai ó jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè èyí tó gba ẹ̀sìn mùsùlùmí tó gbà gbọ́ lótìtọ́ àti lódodo. Ó ní kó má jẹ́ wípé torí wípé ọ̀rọ̀ ọ̀hún ó bọ́ sí ọjọ́ Jímọ̀ àti ìrìn àjò tó ń rìn lọ ọjọ́ Jímọ̀ ló bọ́ sí. Ó ní sísọ̀kalẹ̀ báyìí ní pápákọ̀ òfurufú wọn ó níbẹ̀ ló ń gbà padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ Sátidé. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀yìn ṣe ń wò wá lórí ìkànnì tẹ̀ tí ń wò wá yìí ẹ subscribe kí ẹ sì rí dájú pé ẹ share ẹ like kẹ́ ẹ fi kọ́mẹ̀ntì yín
sábẹ́ àwọn ìròyìn wa lórí Facebook náà ẹ lè fọ́lù wá bẹ̀ ìròyìn fẹlifẹli TV lórí Facebook ẹ share ẹ like ẹ fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ náà bákan náà lágbára Ọlọ́run ọba ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di títí dìgbà míì tẹ́ tún máa gbọ́ ọ̀tún ìròyìn lórí ìkànnì yìí Fúnmi Adénúgà lẹni tó múlò wá sójú amóhùnmáwòrán yín ire àtayọ̀ ní tiwa o. Ìròyìn fẹlifẹli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.